sórí ọ̀rọ̀ àǹtí wa Naomi Sílẹ̀kùn Ọlá Ọ̀jájá ẹjẹ́ ń pè bẹ́ẹ̀ queen àǹtí mi ni, torí pé ọmọ tí wọ́n bá ti bí lákùrẹ́ tó bá ti jẹ́ pé omi ẹ̀yà Àkúrẹ́ ni sísítà mi ni, torí pé Àkúrẹ́ nìyá tó bí èmi náà lọ́mọ. màmá Àkúrẹ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan kò yé àǹtí Naomi yìí ti ní sùúrù náà. so ọ̀rọ̀ yìí náà dẹ̀ máa kan bàbá mi Adéṣídà, bàbá wa ọba Àkúrẹ́ tèmi Kẹ́mi Ọláògùn bàbá mi. àmọ́ torí nǹkan tó máa jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé mi ò fẹ́ kí ó wá di ọjọ́ iwájú kí wọ́n máa pè ìtàn ìyàlé Àkúrẹ́ lápapọ̀ lórí. gbogbo ẹ̀yin ọmọ Àkúrẹ́ mo fẹ́ kẹ́ múṣẹ́ ìṣe àti màmá tó bí àǹtí Naomi. kò sí nǹkan tí ó pọ́n olórí ilé bí kó wà lábẹ́ ọba. ẹ má ti àǹtí Naomi fẹ́ bá rí fídíò yẹn farabalẹ̀ gbọ́ tán, bọ̀ mo kàn jẹ́ kẹ́ mọ ibi tí mo lọ lórí ẹ̀ kí n kọ́kọ́ sọ statement pé kò sí nǹkan tó pọ́n olórí ilé bíi pé kó wà ní abẹ́ ọba. ẹ jẹ́ kí n wá sọ ọ̀nà méjì tó máa gbà dùn yín lọ́jọ́ iwájú tí mi ìdẹ̀fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ló jẹ́ kí n mú program yìí wá. My sister, obìnrin kì í gbọ́ nílé ọkọ kó èrè ọkọ jẹ o. gbogbo nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀, ẹ bá fọwọ́ wọ́nú tẹ gbàgbé ọ̀rọ̀ àná tẹ lè rí ní ìjà. kò sí nǹkan tó kàn mí, mi ìfẹ́ mọ nǹkan tí ìbá wù kó ṣẹlẹ̀, àmọ́ ọkọ ló lórí aya. tẹ bá dẹ̀ wá wò ẹ rí i pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àti kábíyèsí ìlú Àkúrẹ́ wọn ṣe gbọ́mi sí ohun mi ò tó, àmọ́ nǹkan tó jáde láti ara Àkúrẹ́ lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ it's like it's the first history nílẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀ máa ṣẹlẹ̀. ṣe rí àwa Yorùbá à ń da ọwọ́ bo àwọn nǹkan kan nítorí pé tí n bá fẹ́ sọ̀rọ̀ tẹ́yìn ò bá fẹ́ sọ̀rọ̀ tí n ta fi bàjẹ́ tán à ní fúnra. ó máa kò ní da kí Àkúrẹ́ wá ní bad record wípé Àkúrẹ́ kì í dúró lé ọkọ ṣèbí yẹn náà ló lọ sí ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ tí ò dúró ń bẹ̀ yẹn. ẹ̀rẹ̀ máa wá wò pé ọkọ yóò fẹ́ ìyàwó kan, kò fẹ́ ìyàwó kejì, kò fẹ́ ìyàwó mẹ́ta o. kó má wá di pé ọmọ yín ẹni pé ó yẹ ọmọ yẹn lójú ayé ní ọjọ́ tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tó ṣí park tí ẹ lọ gbé bá wọn tí ẹ dẹ̀ kúnlẹ̀ fún ọba, àmọ́ ẹsẹ̀ yín ní orókún méjèèjì ò délẹ̀. lóòótọ́ àǹtí mi Naomi ẹni jẹ́ àkàndá Elédùmarè tó lè má hàn sí àwa, àmọ́ nǹkan tó bá ti mú yín tẹ́ ẹ lọ sí abẹ́ ọkọ wípé bí báyìí lẹ fẹ́ máa bímọ sí, lè kò sí bẹ́ẹ̀ ṣe ga tó lè ga tó ọkùnrin yẹn. àǹtí mi, the reason why tí mo fi darí ọ̀rọ̀ sí àǹtí Naomi ni pé my mother is from Àkúrẹ́, ìyá rẹ̀ òdì pàtì bàbá mi kó tó ṣaláìsí. ẹ má yẹ kí wọ́n mi ìfẹ́ kí wọ́n padà pètò burúkú ní Àkúrẹ́ kété ìyẹn ọmọ Àkúrẹ́ pé gidi o ìjókòó lórí mátàkì ní sọ kó fi kọ́ra Déjì ọba a seat. ìjẹ́ adá àǹtí Naomi padà sílé bàbá mi Ọ̀jájá torí fọ ohun kò ṣe sákúrẹ́ gan ohun kò wú ni lórí kò brilliant ni, torí pé bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ ìyá pé ìṣàbáramóore jẹ́ bàbá mi iye mi lákúrẹ́ ìjókòó ìyẹn olóyè kété lákúrẹ́ ìjókòó sórí mátàkì mi sọ yìí mo fọ ìyá understand dá tó pọ́n nílé tó torí fọ bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ náà ó pọ́n Àkúrẹ́ lé ṣe kí ní ìlú sí Ìbàdàn ṣe sí Ìlọrin ṣe yà ṣe sí wo torí fọ ó ti rí ọmọ ríà gẹ́gẹ́ bí ọmọ èdè ìfojúpa èèyàn àna rẹ̀ ló ṣe yá sípí irú ibi kó wà ní kó ṣe irú bá ní síbẹ̀. ìjọ torí Ọlọ́run pé ti Àkúrẹ́ èsì ti mítì lórí ọ̀rọ̀ nítorí pé ìtàn á wáyé o, ìtàn á wáyé o. ayé ò ní pètàn tí ò dá lórí ọmọ wa o, ayé ò ní pètàn tí ò dá lórí yín o.